nínú rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ yìí sáà rí ẹ̀kọ́ kọ́ nínú rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ láàrin sẹ́nítọ̀ wa àti ìyàwó wọn sáà ń kẹ́kọ̀ọ́. ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ kọ́ òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ òbí can do better. ẹ rí àwọn òbí mi bẹ́ẹ̀ mọ̀ wò pé bó lè sì lè fọmọ fún irú eléyìí. ọmọ mọ̀ jíbọ̀ ní kùtùkùtù ayé nítòbí náà wà fún ni wípé kó correct ọmọ ẹ̀. kò yé báyìí ní ìsìn. ṣé ẹ dẹ̀ rí correction tá à ń sọ yìí yóò ní èjì tọmọ góòdè nínú ìsẹ̀mí ayé rẹ̀ tí ó ti wò pé bí mo ṣe fẹ́ òun ni mo ṣe fẹ́ gbègbè sí ayé mi. yóò wá ní àwọn ìrírí tí òbí náà especially ìyá ọmọ tí ó fi gba ọmọ ní ìmọ̀ràn wípé ìdí tí mo fi ní ọrìn báyìí tí mo fi ní ọrìn báyìí ni. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí ní ìsìn àtẹnujẹ ń kọ́ ọlọ́run kò ṣàánú. ọmọ 18 years at that age tí ìbá ṣe pé celebrity lifestyle àbí pé àwọn èèyàn ti mọ̀ mí ọmọ mi ìṣe wá institution ni ọmọ mi ìṣe parí secondary school ni tí ìbá ṣe pé education ti yá. pẹ̀lú bá dẹ̀ sọ pé education náà yá báyìí ọmọ 18 years mi ìṣe parí secondary school ni. ẹ má jà tanra wa. ẹ dákun kí náà kí ló lè tí ìmọ̀ náà lọ títí. my question is níbo lòun àti bàbá yìí ó ti pàdé at that age tí bàbá yìí ó fi mọ́ ṣe kíni tí ó fi mọ́ sọ wípé ìwọ ni mo fẹ́ fẹ́. a ti mọ̀ wípé láàrin yẹn ọwọ́ ti kan ọwọ́ ó ti lọ́wọ́ àgbàlagbà kan nú tí ń ṣe alárinà láàrin o. ẹ má jẹ́ àtàrà wa ká tẹ̀ sọ pé okay celebrity lọmọ yìí àwọn èèyàn ti mọ̀ ọ́n but éèjì tó wà nígbà yẹn níbo lòun àti bàbá ó ti jọ jókòó mọ́ sọ̀rọ̀ ọ̀fẹ́. pọ̀pọ̀lọpọ̀ òbí náà ṣe báyé ọmọ wọn jẹ́nu nípa àtẹnujẹ o. mo sì máa ń sọ ìwọ náà ni ó kù ìwọ nìkan ni ó kù. pẹ̀lú bí bàbá ṣe jáde ní ìsìn tó wá yànnàná wípé ìyàwó mi ń ṣègbà ìyàwó mi ń ṣàwò só dárúkọ àgbàlagbà tó tó sẹ́ àárín wọn mọ́. kò yé báyìí ní ìsìn ìwọ lọ láyé rẹ̀. bó bá jẹ́ kí òbí kan tí ọ ní pọnpọnpọn kan tí ọ lọ́pọnpọn nítorí àtẹnujẹ tiẹ̀ ayé rẹ ni o. kò yé báyìí ní ìsìn ayé rẹ ni. òye mi bọ́ọ̀sì lọ sọ ẹnìkan sọ̀rọ̀ ó ní àwọn kankan wà bẹ́ẹ̀ wọ́n sacrifice wọn for the well-being of the family. ayé rẹ ni wọ́n fi ń sacrifice. ó wà tó yẹ tún sacrifice ayé rẹ o. wọ́n ní ilé kò sí lóko ẹ̀ mọ́tò kò sí lóko ẹ̀ property kankan kò sí lóko ẹ̀ ọ̀tún lówó tiẹ̀ gan ọ̀tún lè ná nínà bó o ṣe fẹ́ lówó tó ń ṣiṣẹ́ fún àdáyé ìtọ́lọ́ ti ràn ọ́ lọ́wọ́ kí ló tún wá ká. ẹ mọ rí ẹ kọ́kọ́ ẹ kàn sí ẹ̀yẹ́ ni. ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ṣàríkọ́gbọ́n Ọlọ́run ní jẹ́ fọ̀rọ̀ èmi àti ń ṣàríkọ́gbọ́n o. Ọlọ́run ní jẹ́ fi ọ̀rọ̀ tèmi àti ń ṣàríkọ́gbọ́n ká tó wá mọ́ gbọ́n. ẹ̀yin náà wá ohun tí bàbá ń ká alẹ̀ ń ṣe ìyàwó mi ń ṣe báyìí ń fa ilé ń mu ilé ń ṣe gbogbo ṣe with the look of things ẹ̀yin náà rí pé fẹ́ wà ń bẹ̀. ìfẹ́ ń bẹ ń bẹ báwọn ṣé bàbá nífẹ̀ẹ́ rẹ̀ àbókàn lò láti fi boost social life ẹ̀. torí èmi ò ìgbó kọ bàbá ń rí o tí bá sì gbà tó fẹ́ ẹni à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ìgbó kọ rẹ̀ rí ìgbó òfẹ́ nírú wa ètò ọmọ ẹni tí ń jẹ́ sẹ́nitọ́ lágbájá wọ́n sì lò bí ìgbà tán bá lóyàn ni
Ọlọ́run kò ṣàánú. O lè lo lifestyle bó ṣe wúyọ kọ́ lò tó o bá fẹ́ ẹni tó jẹ́ pé wà á ti ẹ̀jọ́ even by this time gan ó lè jẹ́ pé sẹ́yìn prepare láti ṣe wedding tá yóò gbọ́ tọ́run ó mọ̀ ni ìṣe wedding bòńkẹ́lẹ́ yóò lọ́ mọ́ kó kinní sí yan lẹ́sẹ̀ ní time bóyá ó ṣe múra láti ṣe wedding tí ó ṣe tá yóò gbọ́ tọ́run ó mọ̀ ni tí àwọn èèyàn ńláńlá ó jókòó torí pé ẹni tí ayé mọ̀ ni. Ẹ̀yin òbí kankan wà tó jẹ́ wípé ẹ sì wáyé ọmọ báyìí náà. All is well. If you like, share, comment, you ní part 2.